mo gbé fún Alhaji Fẹ́mi Adébáyọ̀ o kàn ṣépè fún ìyá tó bá wọn kọ́ mọ́ fèsì ṣẹ́gẹ̀t wọ́n tún ṣàdúrà fún kò sàmí ẹ̀kọ́ tó pọ̀ ń bẹ́ẹ̀ Ìlọrin ní yìí tó tọ́ Alágbàjì ẹ má bínú afá tí ń ṣépè tọ́wá ṣe pé yẹn náà nìwọ náà rí mú lára bàbá Alágbàjì mọ́ńdàlá rẹ o ní ìmọ̀ rẹ o ní ìmọ̀ rẹ o ti rí kan mú nìyẹn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé ẹ káàbọ̀ sórí ìkànnì Da Expression TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú ìròyìn wá sétí ìgbọ́yìn gẹ́gẹ́ bó bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ìtààmúwá fún yín lọ́tẹ̀ yìí ó tún kà màmá ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí ṣẹ́rí kí ní tó dàbí agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn ẹ má gbàgbé láti tẹ̀ á lè máa ta yín lólobó gbogbo ìgbà kí ìgbà tá bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí ẹ máa bá wa ká lọ. mo kí bàbá mi Lágbàjì àṣewà Ahmadu Alabibu mo kí yín mo fi orúkọ yẹn kí yín mo fi bàbá Lágbàjì mo fi kí yín ṣe rí ẹni tó bá ṣẹ̀ òun ni máa ń bẹ̀bẹ̀ ní tí mo dẹ̀ sọ yẹn tẹ́ bá mi kà kẹsẹ̀ mo ní kẹ́ ẹ má bínú gbogbo ẹni tó gbọ́ tó bá mi gbọ́ dáadáa yóò rí pé kò sí èébú níbẹ̀ kò sì ṣépè níbẹ̀ àmọ́ ẹ ti fi bẹ́ẹ̀ ti tó ẹ ti fi ṣépè ẹ ti fi bínú bàbá Lágbàjì tó bẹ́ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ àmọ́ ẹ má bínú àmọ́ mo kàn ń sáré mà lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń jáde síta láti sọ pé àwọn fẹ́ gbìjà yín mọ́ ọ̀gbà bàbá Lágbàjì lẹ fẹ́ gbìjà sí wọn ò tó jàjà ni mo ara fa kan òun náà sáà ń ṣe pé ń pera rẹ̀ mọ́ yín sáà ń ṣe pé mo wá wò pé irú àfa kékeré yìí ládùúrú ẹ̀bùn tó wà lára yín kí ló dé tó ṣe pé èpè ló rí dìmú ọmọ mi tiẹ̀ níyàn bá ṣe pé mo ti kọ́gbọ́n lára èèyàn méjì ọgbọ́n tí mo kọ́ lára tí mo ti dì mú ọgbọ́n tí mo kọ́ lára Alhaji Fẹ́mi Adébáyọ̀ mo ti dì mú ẹni tí wọ́n ṣépè fún tó bá ń tí ó sọ̀rọ̀ wọ́n tún ṣàdúrà fún àtúngbọ́ kó sàmì tó fi jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n máa ń bá wa sọ yẹn wípé ibi tí yẹn ti lè rí àǹfààní ọ̀nà tó pọ̀ ní o ó lè rò pé ó rí nbìkan kó mọ́ rí mbẹ̀ kó rí mbòmí Alágbàjì ẹ má bínú afá tí ń ṣe pé tọ́wá sí pé yẹn náà nìwọ náà rí mú lára bàbá Lágbàjì mọ́ńdàlá rẹ o ní ìmọ̀ rẹ o ní ìmọ̀ rẹ o ti rí kan mú nìyẹn àmọ́ nínú ilé Lágbàjì èpè kọ́ ni wọ́n ń kọ́yàn níbẹ̀ kì í ṣèpè ni wọ́n ń kọ́yàn níbẹ̀ àmọ́ tó wá sí pé tí wọ́n mú nìyẹn Ọlọ́run yóò kọ́ ọ̀la ó di Ọlọ́run kó wa lànà gbogbo ẹ̀yẹ yẹn wá ẹ má bínú ọ̀rọ̀ yìí ti dọ̀rọ̀ nulẹ̀ kí ó ní kí sọ̀rọ̀ social media ẹ má bínú ló fa kí n bẹ bàbá Lágbàjì tọ́rọ̀ bá sì ti dọ̀rọ̀ lé kí ó tí wọ́n bá ti bá wa sọ̀rọ̀ wa máa ń gbọ́ púpọ̀ Ọlọ́run ṣe wá lélẹ́ pé o. bí mo ti kí bàbá Lágbàjì mo kí Alhaji Fẹ́mi Adébáyọ̀ náà torí arẹ́kọ̀ọ́ tó pọ̀ lára Alhaji Fẹ́mi Adébáyọ̀ yẹn wọ́n lè má jà àfa àmọ́ mùsùlùmí ni wọ́n jẹ́ ká mọ̀ pé Ìlọrin làwọn tó tọ́ ẹ̀kọ́ dẹ̀ wà níbẹ̀ wọ́n kọ sínú tírà wọ́n ní likulli shaykhin zinnatun fil wara wa zinnatu limarihi tamamul hadab tamamul hadab ẹ̀kọ́ tó yẹ kóró tá a bá lára wọn yẹn mo gbé fún Alhaji Fẹ́mi Adébáyọ̀ o kàn ṣépè fún ìyá tó bá wọn kọ́ mọ́ fèsì ṣẹ́gẹ̀t wọ́n tún ṣàdúrà fún kò sàmí ẹ̀kọ́ tó pọ̀ ń bẹ́ẹ̀ Ìlọrin ní yìí tó tọ́ lọ́wọ́ ní bá ti jẹ́ kò ní bá ti wá náà jẹ́ mo fi bàbá Lágbàjì kí yín àṣewà Ahmadu Alabibu mo fi wọ́n kí yín dánpẹ́ lẹ́kọ̀ọ́ nìyẹn àti jèrè nǹkan lára ti yín náà Ọlọ́run ní jẹ́ mọ́nira kò ní jẹ́ àánú mọ́nira.